ẹwà èdè ń ṣàn torí kò lọ́pẹ́ nínú ó kọ òṣòre ó fẹ́ ṣe oore lóṣòtì ọmọlúàbí ẹ̀dá kò fẹ́ kọ́ mú ẹ lọ́dẹ̀ ṣùgbọ́n gbogbo iṣẹ́ kọ́ ló fowó lóòótọ́ iṣẹ́ lówó wà ṣiṣẹ́ kó tó lówó orúkọ rere lójú kó ló wà fún wa níyì wà rere làpọ́nlé ẹ̀dá àrẹ̀mú ògọ̀ rárá ọ̀kánjúwà bayé jẹ́ owó bojú ọ̀rẹ́ jẹ́ ọmọlúàbí ẹ̀dá ọmọ wọn lóde kẹ ọmọ kan mọ́pọ̀ ń gbòòrò ṣé ènìyàn rere ti wá tán ni ká ṣòwò ká jèrè kówó má bọ̀rẹ́ jẹ́ má ṣe yan ọ̀rẹ́ ẹ jẹ ṣó máa ló gbowó mi ohun ọwọ́ rẹ ò tó má fi gàngàn fà bàbá lọ lé ẹjọ́ dé ṣàlè tún padà rẹ́ a kì í sùn tí ni ká fani nítàn yà kókó bàbá ọmọ lálà mo mọ̀ wọ́n ara mi kóńkó má dá mi dúró orúkọ rere sànjọ rẹ̀ gbin èrè ló pé ìkà ò dáa má fi mọ̀làkejì ṣòrùlé búburú á máa lẹ́san oore ni ire ń wọ́tọ̀ ta lọ́mọ. ó mí èémí ibi tiẹ̀ má fojú pa á rẹ́ má lọ gbèrò ìkà bí rọ́bà lọ ló gọdún òtítọ́ á padà lè bá fòtítọ́ inú gbáyé iṣẹ́ òwúrọ̀ má jóná mo ṣe bí lápè wá jẹun ló wá di ni lọ́wọ́ mú ẹni tí ò bá ní jájẹ yó á dẹ̀ ṣe tiẹ̀ mọ́ tàbí ká lè sígbó ká bà lè rí mú mí kóúnjẹ ẹ lè rodò kó ṣara láǹfààní ilé ẹni nílé ẹni bó ti wù kájọ dùn tó ọmọ má gbàgbé ilé ò bójútó á gbélẹ̀ ó gbélẹ̀ ó lè gbé ọmọ tí ò ṣàgbàfọ̀ ìyẹn ń ká aṣọ wálé ejò ti lọ́wọ́ nù ọmọdé ò rí ní nàgà àgbà rí ní ìjókòó tàbí ní dùbúlẹ̀ ọmọdé gbọ́n àgbà gbọ́n ìfọwọ́sowọ́pọ̀ lójú ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbà ò máa wọ́ kéré gbé ìkan náà làparò àfẹ́yí tó gorí ebè pípọ́n sì láṣọ wọn àkùkọ gàgàrà ó lé téńté lórí ọ̀pẹ ojú tó lé ó tó ko bádìyẹ bà lókùn ara ò lè rókun kò lè tún ra adìyẹ ìtàkùn tó so mẹ́rin ló máa tẹ̀lé wodò ẹni bá lọ ló bá kù àyípadà ò pẹ́ jù ká ṣe ohun tó tọ́ kí ọ̀la lè dára. Àrẹ̀mú Ògọ̀ ẹwà èdè ló ń ṣàn.